ẹ̀yin èèyàn lé lórí ọ̀rọ̀ bàbá wa Tinubu ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí ìgbẹ́jọ́ èyí tí wọ́n dájọ́ lénìí láti ṣe ìgbẹ́jọ́ bàbá wa Tinubu àti bàbá wa Àtíkù àti Peter Obi. So lénìí wọ́n ń lọ sí Supreme Court láti lọ ṣe ìdájọ́ àwọn tí a pè bàbá wa Tinubu, Peter Obi àti Àtíkù. Èní ni ìdájọ́ wọn ní Supreme Court ní Abuja. Wọ́n ní pé àwọn tako ìjáwé olúborí orílẹ̀-èdè èyí tó jẹ́ bàbá wa Tinubu. Gbogbo oríṣiríṣi amòfin àgbà ló pé sí Supreme Court ní èní láti ṣe ìdájọ́ náà. Gbogbo àwọn tó ń ṣojú fún àwọn olùpẹ̀jọ́ àti àwọn olùdájọ́ gbogbo wọn ló pé síbẹ̀ lénìí. Gbogbo àwọn tí ẹ̀sùn kàn àti ọ̀rọ̀ kàn gbogbo wọn ló pé sí Supreme Court lénìí láti ṣe ìdájọ́ náà. Wọ́n ní láti ọjọ́ Sunday ní ìlú Àbújá ti kún, tí ó kún, gbogbo àwọn ilé ìtura tí ó kún nítorí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ èyí tí ó wáyé ní ọjọ́ èní Monday yìí. Wọ́n ní láti àárọ̀ gbogbo àwọn olùdájọ́, gbogbo àwọn lọ́ọ̀yà, gbogbo wọn ti ń dé sí Supreme Court wípé gbogbo bẹ̀ kún, ó kún láti ẹnu dé ìsàlẹ̀ ni. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò náà gbogbo wọn náà wà níbẹ̀ ṣáájú kó tó di pé gbogbo wọn wọlé o. Wọ́n ní Alhaji Umaru Damagum wà níbẹ̀, èyí tó jẹ́ adelé alága. Ẹ̀yin èèyàn lé gbogbo àwọn tí ó yẹ kí wọ́n wà níbẹ̀ ni wọ́n wà níbẹ̀ láti gbọ́ ẹjọ́ tí wọ́n fẹ́ dá lénìí. Wọ́n ní Mr. Abdullahi Gambide náà wà níbẹ̀ o. Wọ́n lá Mr. Debo náà wà níbẹ̀, gbogbo àwọn èèyàn tó yẹ kán wà níbẹ̀ náà wà níbẹ̀. Wọ́n ní Mr. Fẹ́mi Gbàjàbíàmílà náà wà ní ìkàlẹ̀. Ṣé mọ̀ pé ọjọ́ Monday ni wọ́n dá pé àwọn máa bẹ̀rẹ̀ ìpẹ̀jọ́ lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Mr. Obi tí wọ́n pe bàbá wa Tinubu. Lórí ọ̀rọ̀ yìí a ti sọ wípé Mr. Obi pé bàbá wa Tinubu ní ẹjọ́ wípé kò tẹ́ àwọn lọ́rùn láti jẹ́ kí wọ́n jẹ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, tó wá jẹ́ pé Mr. Àtíkù wọ́n gbé ọ̀rọ̀ yìí lọ sí òkè òkun láti lọ ṣe ìwádìí lórí sàtífíkẹ́ẹ̀tì bàbá wa wípé ayédèrú pọ́nbélé ni sàtífíkẹ́ẹ̀tì yẹn, wípé bàbá wo dẹ̀ yẹ láti máa lo irú sàtífíkẹ́ẹ̀tì yẹn láti fi máa ṣe olórí Nàìjíríà. Mr. Àtíkù Abubakar ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wípé ó yẹ kí Supreme Court ó yẹ kí wọ́n yẹ ìwé ẹ̀rí bàbá wa wò, nítorí wípé ìgbà tí wọ́n lọ sí òkè òkun ní Chicago University wọ́n sọ wípé ìwé ẹ̀rí tí wọ́n tán mú wá yìí kò ń ṣe ìwé ẹ̀rí tó jẹ́ pé àwọn fi ọwọ́ sí, wípé ayédèrú, wípé àwọn ò nírú ìwé ẹ̀rí báyìí ní yunifásítì àwọn. So ìgbà tí wọ́n dẹ̀ fi ìwé ẹ̀rí yìí tán fi ránṣẹ́ sí Supreme Court, wọ́n ní Supreme Court ní àwọn máa yẹ̀ wò, ṣùgbọ́n kì í ṣe ẹjọ́ tí wọ́n pè tẹ́lẹ̀ ni. Ẹjọ́ kòtẹ́milọ́rùn ni wọ́n pè tẹ́lẹ̀, wípé kí wá lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ ìwé ẹ̀rí òun ni wọ́n tún gbé jáde. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ. So ẹ̀yin èèyàn lé, ẹ mọ̀ pé a ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ wípé bàbá wa Àtíkù wọ́n ti lọ sí University Chicago. Wọ́n ní wọ́n tiẹ̀ tún lọ síwájú adájọ́ ní Amẹ́ríkà wípé kí wọ́n pe àwọn tí wọ́n ní àṣẹ láti kọ ìwé ẹ̀rí yìí lẹ́jọ́. Wọ́n ní àwọn tó dẹ̀ jẹ́ àṣẹ yunifásítì yìí ní àwọn kọ́ làwọn fi ọwọ́ sí ọ̀rọ̀ ìwé ẹ̀rí yìí. Ṣùgbọ́n wọ́n ní pé kò pé dandan fún Supreme Court láti gba ẹ̀rí yìí wọlé o. Wọ́n ní kì í ṣe dandan, wọ́n nítorí pé ẹjọ́ tí wọ́n pè tẹ́lẹ̀ kan ni. So ẹ̀yin èèyàn lé, a ní ká mú update wá fún yín ni. Èní ni ìjókòó wọn ní Supreme Court ní Abuja láti gba gbogbo ẹ̀rí wọlé àti láti bá àwọn olùdájọ́ sọ̀rọ̀. Gbogbo àwọn lọ́ọ̀yà opposite people gbogbo wọn ni wọ́n wà ńbẹ̀
wọ́n á gbọ́rọ̀ lẹ́nu bàbá wa Tinubu, wọ́n á gbọ́rọ̀ lẹ́nu Mr. Obi àti bàbá wa Àtíkù. So a ní ká mú update wá fún yín ni, kò jẹ́ bó ṣe jẹ́. Tá a bá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ ẹ mọ̀. Please share this video, like and subscribe. God bless you all.